jẹ́ àjọ kí onínú ire aláyé ire oníwà ire ọlọ́kàn ire adúmáradán ẹlẹ́yinjú ẹ̀gẹ́ olójú èdè ọlọ́jọ́ ìbí òní òkú ọdún o. Ọ̀yá ẹ jẹ́ àjọ kí onínú ire aláyé ire oníwà ire ọlọ́kàn ire adúmáradán ẹlẹ́yinjú ẹ̀gẹ́ olójú èdè ọlọ́jọ́ ìbí òní òkú ọdún o. Àpáta dé àpáta pààrọ̀ ewìdé ó dé kùtùkùtù bí èjì òwúrọ̀ afẹ́fẹ́ orí òkun kìkì omi atunilára èyí tó jẹ́ torí yanrìn a máa kẹ́rù pẹ̀ lọ́wọ́ afẹ́fẹ́ tó fẹ́ lónìí gan láfẹ́fẹ́ ire torí òní lọ́jọ́ ìbí Olúwatáyọ̀ aláyé ire ọlọ́kàn ire ọmọ ìkúlọ́lá ó nínú ire toró níwà ire kèrè mí kọ́ Mama Josiah fine boy ń kọ́ tó ń gbé bọ́dì sókè mọ́mísí àyànfẹ́ Olúwatáyọ̀ ẹni tí ò rí ọ ò rí nǹkan kan èèyàn tó sọrú rẹ nù gangan ló sọ yànnà èmi rí ọmọ orówó mo rọ́lá mo rá ìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ọmọ ìkúlọ́lá adúmáradán ẹlẹ́yinjú ẹ̀gẹ́ arẹwà láàrin obìnrin kò sóhun tí ò lè bùyàn tó bá ní ẹ̀dá tó yàtọ̀ lolúwatáyọ̀ ìlérí tó bá ṣe fún ni kì í yẹ̀ Olúwatáyọ̀ àìkúlọ́lá Mama Josiah arẹwà abo ó ti mọ́dún èyí jẹ́ wàá ṣe mí sí wàá ṣe púpọ̀ ọdún lókè erùpẹ̀ o. Ọ̀yá ẹ jẹ́ àjọ kí onínú ire aláyé ire oníwà ire ọlọ́kàn ire olórí ire adúmáradán ẹlẹ́yinjú ẹ̀gẹ́ olójú èdè ọlọ́jọ́ ìbí òní òkú ọdún o. ọlọ́jọ́ ìbí òkú ọdún o. kì í já kì í bínú kì í kára kì í pariwo gbogbo ọ̀rọ̀ ẹ̀rín ní bínrín kì í fojú pani rẹ́ kì í wòyàn bíntín kò múlẹ̀ ayé le kókókó kò mọ gbàlùmọ̀kọ́rọ́ yín kì í jálé onílé bó tiẹ̀ lẹ́yìn àwọn ọlọ́jọ́ ìbí wọ́n lọ bí ẹgbẹ̀rún ẹ̀rù ń bà gbogbo wọn Olúwatáyọ̀ nìkan lẹ̀rù ò bà ọmọ àìkúlọ́lá Mama Josiah mọ́mísí jòjò mọ́mí àyànfẹ́ olúwa ìyálájẹ́ gbogbo Chicago ó kóni mọ́ra ó ń bọ́mọdé ṣe ó ń bọ̀wọ̀ fágbà kì í bẹ̀rẹ̀ pé bòńtẹ́nìkan ṣe jẹ́ ọlọ́jọ́ ìbí máa dá kọjọkọjọ òní lọ́dún rẹ ìwọ ló lòní olóríire arẹwà lóbìnrin orí rẹ ti kádùn ó yá máa gbẹ́sẹ̀ kó máa tẹ̀sù mọ́lẹ̀ ọlọ́jọ́ ìbí ẹ̀gbọ́n rẹ̀ ń kọ́ ṣó ń gbé tọ́kì sórí àmàlà àwọn amiable health sector ní Chicago náà ló ti pawọ́ ajé wá sílé Mrs Tèmítọ́pẹ́ aya Olúbọ̀dé bó ti nínú rẹ̀ náà ló tún lọ́kàn rẹ̀ Tèmítọ́pẹ́ ìròyìn rẹ̀ tó mi létí ìwọ lẹni rírí ẹni kíkì ẹni à ń súnmọ́ ìwọ lẹni mímọ́ láyé Olúbọ̀dé ọ̀rẹ́ ọlọ́jọ́ ìbí Patricia ó ti fún mi láyè kí ipò kìkì ẹ torí gbogbo èèyàn pátá ló ń fẹ́ rere fún gbogbo àwa tá a mọ Tèmítọ́pẹ́ àti ṣoríire torí a ti mọ̀ ọ̀yàn kó tó di wípé mo sọ wípé ẹni mímọ́ lẹ́nìyàn a jẹ́ wípé ó dá tán láì lábùkù àbí mélòó ní kọ́lọ́jọ́ ibi òní kà nínú eyín adípèlé àwọn àdúrótì ìrànlọ́wọ́ àtàwọn àtìlẹ́yìn tó ń fún ọmọ iye kan ní lóòótọ́ gbogbo wa la gbà bẹ́ẹ̀. tó kánkọ́ ṣó ńlá ta àbúrò ọlọ́jọ́ ìbílẹ̀ jẹ́ àwọn ti Canada tó kán ẹlẹ́yinjú ẹ̀gẹ́ Canada wù mí mo fẹ́ wà bó ṣe kó gbé mi sórí ẹsẹ̀ nínú bàálù mo fẹ́ lọ kí ni máa jẹ gbàgbé mọ́mísí ọlọ́jọ́ ìbí tòní ná Mrs Gladys aya Àìkúlọ́lá ìyá àwa alálùbáríkà ọmọ Mr Àìkúlọ́lá ń kọ́ pọ́psí ọlọ́jọ́ ìbí tòní ṣé dáàdì ń bẹ lálàáfíà ara ọlọ́jọ́ ìbí àwọn ọ̀rẹ́ rẹ̀ ń kọ́ àwọn afínjú arẹwà lóbìnrin àwọn àrímàlè lọ́fàkọ Patricia pẹ̀lú Stella ọ̀rẹ́ tẹ̀ ń bára yín ṣe tẹ́ ò tanra yín jẹ ẹ dàbí ẹbí ẹ dàbí iye kan alábàáhùn náà kúkú ju mẹ́ta lọ ẹ̀yin ládùn bá rìn má tòṣì
afúnimáwòbẹ̀ United States of America ní Chicago health sector lẹ́tí ń pawó ajé abẹ́ ìrójú Stella bó ti gún régé Mama Josie apọ́nbẹ́pọ̀ rẹ̀ àárín jẹrẹjẹrẹjẹrẹjẹrẹjẹrẹjẹrẹjẹrẹjẹrẹ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹ̀gbẹ́ òdún o alábòsí ènìyàn ni ò fẹ́ kí àwọ ọlọ́jọ́ ìbí tòní àbíwá tútù bí àdàbà Olúwatáyọ̀ ìyálájẹ gbogbo Chicago wa máa gbọ́ ọ̀rẹ́ rẹ̀ àtàtà ọ̀rẹ́ bí ọmọ ìyá rẹ̀ Patricia arẹwà tí mo rí tí mo bá ròde olóní kí n wá máa kéwì fún ẹ owó Mama Tosin òun ni mo rí tí mo kápó lápó tí mo kápó lápó kápó lápò tí mo ká pata sórí apata ó pọ́tọ́wọ́ tẹsẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ ó mọ́délẹ̀ bí òyìnbó àyà òye wọlé ó ní kí n máa kí ẹ kí n máa kì ẹ́ ọlọ́jọ́ ìbí ọmọ àìkúlọ́lá mo fẹ́ wá máa kẹ́ lórí kílé bàbá tó bí ẹ lọ́mọ Abẹ́òkúta nílùú yín Ẹ̀gbá niyọ́ Ẹ̀gbá ni bàbá rẹ̀. Ẹ̀gbá ilé ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀. Ẹ̀gbá ilé ibẹ̀ lọ́làjú ti ṣẹ̀wá. Ṣẹ́ra àwọn ọmọ Ẹ̀gbá yẹn wọ́n máa yé jẹ. Wọ́n máa yé jẹ. Ọmọ Aláké. Ibẹ̀ ni ibẹ̀ ni. Ẹ̀gbá ọmọ Lísà tí ọmọ àgbègbè àkàlà Ẹ̀gbá mo sẹ́yìn orò kí n tó sẹ́tẹ̀ eégún mọ́lú. Olúwatáyọ̀ ìwọ lọmọ Ẹ̀gbá ìgbà gbogbo Ẹ̀gbá gbalẹ̀ Ẹ̀gbá gboko ìgbàkúgbà ẹlẹ́gbẹ́ Ẹ̀gbá jàre mo bá wọn délé Aláké ẹnu mi gbó jẹ́jẹ́ mo bá wọn dé Gbàgbùrà ẹnu mi dòjé torí mo gbó lóhùn bí ọ̀jẹ̀ mo wá ní ká fọ̀rọ̀ hàn mí lẹ́yìn wọ́n ní kí n lọ gúnyán funfun lẹ́lẹ́ kí n túrọ̀ kàkán mi nìjọ mo gúnyán funfun lẹ́lẹ́ mo ro kàkán mi nìjọ kàkà kan fọ̀rọ̀ hàn mí pẹlẹbẹ gíná gbélé mi lọ́wọ́ ó tún délẹ̀ kejì ẹ̀wẹ̀ mo ní kí wọ́n fọ̀rọ̀ hàn mí lé bàbá rẹ̀ wọ́n ní kí n lọ gúnyán funfun lẹ́lẹ́ kí n túrọ̀ kàkán mi nìjọ mo gúnyán funfun lẹ́lẹ́ mo ro kàkán mi nìjọ kàkà kan tún fọ̀rọ̀ hàn mí pẹlẹbẹ gíná náà gbélé mi lọ́wọ́ ó wá délẹ̀ kẹta mo ní ká fọ̀rọ̀ hàn mí ó nílé Aláké nílé ọmọ Àìkúlọ́lá wọ́n tún ní kí n lọ gúnyán funfun lẹ́lẹ́ kí n túrò kàkán mi nìjọ mo tún ṣe bẹ́ẹ̀ tán pẹlẹbẹ gíná gbélé mi lọ́wọ́ mo wá bí wọ́n léèrè mo ní kí ló dé wọ́n ní ṣé mi ò mọ̀ wípé àwo egúngún lobìnrin lè ṣe àwo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè wò ojú tó bá ti rí gẹ̀lẹ̀dẹ́ ó ti dópin ìran bóbìnrin bá fojú koro orò ó gbé ọlọ́jọ́ ìbí jógbẹ̀rú má jógbẹ̀kọ ẹ̀rú àmọ́ sinmi ẹ̀kọ́ ò lè sèèyàn ìwọ lọmọ tá a bí Láké ọmọ Aláké tí ń fọlá jagun ọmọ agbójó lọ́wọ́ ogun ọmọ àrídìí ògo lójú ogun ọjọ́ tí bàbá yín dúró ogun bàbá yín gbọ́n ó kó gbogbo yín sábẹ́ àpáta tí ń jólúmọ ó wàá béèrè kí nìdí àbájọ tí fi ń jólúmọ ìdí àbá ni wípé ibẹ̀ lolúwa ti fogun ìlú yín mọ ní fi ń jólúmọ ọlọ́jọ́ ìbí jẹ́ fi mọ síbẹ̀ yẹn ọdọọdún ló máa wà bí ẹ̀wà tó ṣe pé tọdún bá jọ pèrè kan máwọ̀ tuntun bọ̀ wáyé lọ́dún ló máa bẹ òṣùpá rẹ̀ ti lé téńté bàbá ló ní kò kún bàbá ńlá ta ló fẹ́ gun sánmọ̀ bóòrùn wọ̀ ọlọ́jọ́ ìbí ìgbà ilé rẹ̀ ò ní fọ́ àwo ilé rẹ̀ ò ní ya ò ní rí kú ọmọ ìwọ fúnra lára rẹ̀ ò ní bá ìsànlùgbà oore méje lọ́nà méje nígbà méje àwa orí dandan ni ọmọ aráyé ò ní jalè kan sọ pé wọ́n ni wọ́n dóyìn kápá ọwọ́ ò kápá wọ́n dóyìn kági òṣè apá ò kági òṣè wọ́n dóyìn ká kànga òṣè bínú kó sí ipá ọmọ aráyé ò ní ká ọ ìgbà mẹ́ta lẹ̀dá ń lò láyé gbogbo ìgbà tó o bá lò ò ní tọrọ jẹ ò ní tọrọ mu ò ní táwọ́ ná ò ní tàràkà ọmọ aráyé ò ní depo sálà rẹ happy birthday to you and we all wish you long life and prosperity ìgbà ọdún 1 minute ni àpáta pàrẹwì lèmi ń jẹ́ tẹ́ bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹ pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́lé gbogbo ilẹ̀kílẹ̀. Olúwatáyọ̀ Àìkúlọ́lá Mama Josiah arẹwà abo ó ti mọ́dún èyí jẹ́ wàá ṣe mí sí wàá ṣe púpọ̀ ọdún lókè erùpẹ̀ o. Bóyá ẹ̀jẹ̀ àjọ kí òní kí pópó
kú ọdún àṣeyí ṣàmọ́dún ọdọọdún ní láǹṣọ lógúnlógún ìkànṣe lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdọọdún ló máa bẹ ọdọọdún la ó máa rí ọtọ ó máa yan padà àṣẹ lọ́wọ́ Olódùmarè ọba mi.